ìlú Ìjàkálẹ̀ léyìí o ṣe ń rí báyìí wọ́n tó ń pè ní gbígbé agbára wo ètò ọ̀gbìn ṣe rí bóyá pọ̀ ńlẹ̀ńlẹ̀ gàrí rèé o táwọn èèyàn ń jẹ lẹ́kọ̀ọ́ tó ń jẹ ní gbogbo everywhere ibẹ̀ la wà ń bí o ṣe ń rí báyìí ṣe ń rí sọ ọmọ Yorùbá ẹ ká gbé agbára wọ̀ o ká sponsor ẹ̀ kọ́ mọ̀ kó kálí kó kákó àwọn kan ló ń ṣe yìí o ṣe rí àwọn ìyá wa bó ṣe ń ṣiṣẹ́ iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ Yorùbá o ẹni tí ó bá ṣiṣẹ́ ó máa jalè o ṣẹ́rí báyìí ṣẹ́rí báyìí tẹ báyìí ṣẹ́rí báyìí ṣẹ́rí báyìí ìjọba Nàìjíríà òun ló fìyà jẹ ọmọ Yorùbá o 1999 constitution fraudulence òun ló fìyà jẹ ọmọ Yorùbá o ṣẹ́rí pé ọmọ Yorùbá ò ń ṣọ̀lẹ ọmọ Yorùbá ò ń ṣọ̀lẹ o inú iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ọ̀gbìn òun ni o ẹ wo gàrí ṣẹ́rí ọmọ Yorùbá ní sàn kọ́lé wọn lè parí ẹ̀ ní ọ̀sì ṣẹ́rí báyìí ẹ wòran ẹ ráwọn ìyá wa bó ṣe ń ṣiṣẹ́ ṣẹ́rí báyìí ebi ò lè pa wá níbí báyìí o ló bá bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè Yorùbá òun ló lè ṣe o bóyá jẹ́ nìyẹn o so ẹni tó bá nípa ọmọ Yorùbá ọ̀lẹ ni wọ́n ẹni ọmọ kan tó ń sọ ni o iṣẹ́ wo àwọn ọmọ Yorùbá ń ṣiṣẹ́ ìyá mi ẹ ṣeun ma o ẹ pẹ́ fún wa ma o yes ma kò ní sún yín kò ní rẹ́yìn lágbára Ọlọ́run o yes ma àwọn màmá wa ṣe rí ìyá má gọ̀.